A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọ̀mágbémisọ́lá Ọmọlọ́ọ̀gùnmadè àìjẹ̀rìndán. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ gbangba wípé Nàìjíríà kò ní ju ọwọ́ sílẹ̀ fún àwọn ajínigbé, adàlúrú àti àwọn ọ̀daràn mìíràn tó ń fa ìṣòro fún orílẹ̀-èdè. Ó sọ àsọtúnsọ ẹ̀jẹ́ ìṣèjọba rẹ̀ àti gbógun ti rògbòdìyàn kí wọ́n sì gba ìyọ̀ǹda gbogbo àwọn tí wọ́n fi sí ìgbèkùn jákèjádò orílẹ̀-èdè. Ọ̀rọ̀ wọ̀nyí wáyé níbi ìsìn tí ó wáyé ní National Christian Center, Abuja láti fi sààmì ayẹyẹ àyájọ́ ìṣèjọba tiwantiwa. Ààrẹ ní ìjọba rẹ̀ ti ń ṣe àlékún ìgbìyànjú àti gbógun ti ìṣòro ọrọ̀ ajé tó ń dojúkọ ọmọ Nàìjíríà. Níbi ìsìn tí wọ́n pe àkọlé rẹ̀ ní Ọlọ́run ìrètí, mú àlá wa wá sí ìmúṣẹ láti rí obìnrin àkọ́kọ́ Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu, ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio àti ìyàwó rẹ̀, igbákejì agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Benjamin Kalu, mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Ambassador Bianca Odumegwu-Ojukwu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ààrẹ tí akọ̀wé ìjọba àpapọ̀ SGF Sínátọ̀ George Akume ṣaṣojú kí ọmọ Nàìjíríà kú oríire ọdún 27 ìṣèjọba tiwantiwa tó lọ geere, bí ó ti ṣe àpèjúwe èyí ní àṣeyọrí ńlá àti ìjẹ́rìísí agbára, àfojúsùn, ìfaradà àti ìmúpadàbọ̀sípò ọmọ Nàìjíríà tí wọ́n jà fitafita fún ìdúróṣinṣin ìṣèjọba àwa-arawa. Bákan náà ni ààrẹ mọrírì àwọn ajìjàǹgbara ìṣíwájú àti àwọn tí wọ́n jà fitafita fún June 12 fún ìgbìyànjú wọn àti gba ìṣèjọba àwa-arawa. Àwọn ìpínlẹ̀ bíi Gombe, Kwara, Kaduna, Edo, Imo, Bayelsa, Anambra, Kebbi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti ń súré ṣe àlékún ètò ààbò pẹ̀lú àgbékalẹ̀ aṣọ́gbó Forest Guard lábẹ́ àtìlẹ́yìn ètò ìjọba àpapọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé kò tíì fìdí mọ́lẹ̀ jákèjádò orílẹ̀-èdè. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí Ààrẹ Bọ́lá Tinubu buọwọ́ lu ìgbàsíṣẹ́ 1,000 aṣọ́gbó lẹ́yìn ìkọlù àti ìjínigbé tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Kwara. Èyí ni wọ́n fi fèsì lórí ìkọlù ajínigbé tó ń fojoojúmọ́ peléke sí i. Ní ìpínlẹ̀ Kebbi ni wọ́n ti gba òṣìṣẹ́ 819 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́sẹ̀ 9 tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Karu. Igbákejì gómìnà Umar Tafida sọ níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè wípé àwọn fẹ́ darí àwọn wọ̀nyí sínú igbó kí ààyè má baà sí fún àwọn ọ̀daràn láti faraṣoko sí. Ó wá rọ àwọn ará ìlú àti adarí kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ yìí fún àǹfààní gbogbo ènìyàn. Kọmíṣánná ọlọ́pàá Umar Adeja tí ó ṣaṣojú National Security Adviser Nuhu Ribadu ní Kebbi wà lára ìpínlẹ̀ 7 tí wọ́n yàn fún ètò yìí. Ní kíákíá ni wọ́n darí àwọn aṣọ́gbó tí wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún lọ ìgbèríko níbi tí igbó pọ̀ sí láti fi mú ètò ààbò le dọindọin. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ èrò ìjọ, mínísítàs àti alábàáṣiṣẹ́pọ̀ jákèjádò àgbáyé ni wọ́n kóra jọ ní ọjọ́ Ẹtì, ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2026 sí ìjọ Synagogue ìpínlẹ̀ Èkó láti ṣe àjọyọ̀ ọdún 5 ìpapòdà wòlíì Tèmítọ́pẹ́ Joshua pẹ̀lú ayẹyẹ tí wọ́n pe àkọlé rẹ̀ ní àjọyọ̀ pẹ̀lú àwọn ẹni mímọ́. Ètò tí wọ́n ṣe àfihàn rẹ̀ bó ṣe ń lọ live lórí Emmanuel TV fún gbogbo olólùfẹ́ wọn lágbàáyé ni ó ṣe ìkórajọ ọ̀pọ̀ èrò láti oríṣiríṣi ẹ̀yà, èdè àti àṣà tí wọ́n wá bu ọlá fún ọ̀gbẹ́ni tí ìgbésí ayé àti iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú àti máa jẹ́ àwòkọ́ṣe fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn lágbàáyé. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wó ilé tí àwọn ajínigbé tí wọ́n jí mọ̀lẹ́bí mínísítà àná fún agbára Adébáyọ̀ Adélábù àti àwọn ìbejì rẹ̀ gbé faraṣoko sí. Ọjọ́rú tí ó kọjá ni wọ́n jí àwọn tí wọ́n jí gbé kí ọlọ́pàá tó rí wọn gbà kalẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta. Ìròyìn jábọ̀ wípé ìjọba darí ohun èlò lọ agbègbè láti fi wó ilé. Ilé yìí ni wọ́n ní ó wà ní Lako Estate, ojúnà Olómi Olójú-oró ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé. Ìwádìí sọ di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ láti Ọ̀yọ́ State Ministry of Public Works and Transportation ni ó wà nídìí ilé wíwó yìí pẹ̀lú àjọṣepọ̀ ikọ̀ láti ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá tí ó sìn wọ́n dé ibẹ̀.
Olùdíje du ipò ààrẹ ọdún 2027 láti ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi ti lérí àti pe ẹ̀sùn oní-bílíọ̀nù £5 tako amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àná tí ó tún jẹ́ olóyè láàrin ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) Kenneth Okonkwo lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Nínú lẹ́tà àkọ́kọ́ sí Okonkwo tí agbẹjọ́rò àgbà amòfin Alex Ejezieme bu ọwọ́ lù, ni Obi ti fi ẹ̀sùn kan olóyè ADC wípé ó ṣe ẹ̀sùn tí kìí ṣe òtítọ́ tí ó lè bà lórúkọ jẹ́ nígbà tí ó fi ara hàn gẹ́gẹ́ bí àlejò ní Channels Television ní ọjọ́ Ajé. Níbi ètò orí afẹ́fẹ́ tí akọ̀ròyìn ṣe àgbéyẹ̀wò ni Okonkwo ti ṣe ẹ̀sùn wípé Obi pẹ̀lú kákọ̀sí NDA láti gúúsù ìlà oòrùn ń béèrè fún mílíọ̀nù £10 láti ọwọ́ olùdíje láti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ẹgbẹ́ láti fi gba tíkẹ́ẹ̀tì fún un. Ó ní Ọ̀gbẹ́ni Ọ̀háìgbò tó ń díje du àga ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin fún Awka, Gúúsù Nnewi àti Ekwusigu constituency sọ wípé lẹ́yìn tí òun pẹ̀lú àwọn olùdíje yòókù san mílíọ̀nù £10 owó rìbá kàkà kí wọ́n fún wọn ní tíkẹ́ẹ̀tì, níṣe ni wọ́n ní kí wọ́n kọjá sórí pápá lọ díje fún ìdìbò abẹ́lé. Okonkwo ní kàkà kí Obi rí i dájú wípé wọ́n ṣe ìdìbò tó yanjú, níṣe ni ó jókòó kalẹ̀ sí ilé ìtura kan ní Àbújá. Níbẹ̀ ni ó ti kọ orúkọ àwọn olùdíje láti NDC fún oríṣiríṣi constituency. Ṣùgbọ́n Ọ̀háìgbò sẹ́ ọ̀rọ̀ yìí níbi ó ti farahàn lórí ètò Channels. Olóṣèlú yìí ní òun kò fi ìgbà kankan sọ ohun tí ó jọ bẹ́ẹ̀ fún Okonkwo wípé Peter Obi kò fi ìgbà kankan ní kí òun san mílíọ̀nù £10. Bákan náà ni òun kò fi ẹ̀sùn rìbá kan ẹnikẹ́ni. Lẹ́yìn èyí ni Kenneth Okonkwo fèsì lórí ìlérí Obi takò. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni olóyè ADC ti fi Obi ṣe yẹ̀yẹ́ bí ó ti ní olùdíje du ipò ààrẹ ìbá kọ́kọ́ kàn sí i fún ìrànlọ́wọ́ owó bí ó bá nílò owó fún ìpolongo ìbò, yálà tí ó fi ń wá ọ̀nà ìlọ́nilọ́wọ́gbà. Okonkwo ní òun kò tíì ka lẹ́tà ṣùgbọ́n kí òun ṣe ìkìlọ̀ wípé agbẹjọ́rò gbọ́dọ̀ fi ara da ọ̀rọ̀ tí ó bá sọ. Ẹnikẹ́ni tí ó bá gbìyànjú àti pe agbẹnusọ rẹ̀ àná lẹ́jọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ kìí ṣe ọlọ́gbọ́n ènìyàn. Okonkwo wá lérí sí Obi kí ó pe òun lẹ́jọ́ pẹ̀lú wípé òun kò tíì ka lẹ́tà tí ó kọ ránṣẹ́. Ó ní ìtìjú ńlá ni ó máa jẹ́ fún Obi àti àwọn agbẹjọ́rò rẹ̀ bí wọn kò bá gbé ẹ̀sùn yìí lọ ilé-ẹjọ́, bí ó ti ṣe àpèjúwe Obi ní alágàbàgebè àti oníjìbìtì ènìyàn. Àwọn ilé-ìwé kan ní àwọn apá ibìkan lórílẹ̀-èdè tètè tilẹ̀kùn ní Ọjọ́rú pẹ̀lú ìbẹ̀rùbojo lórí ìkọlù adàlúrú. Kíá ni wọ́n tilẹ̀kùn lẹ́yìn ìkọlù àwọn adàlúrú sí UBE Secondary and Primary School Ìlúkè, ìpínlẹ̀ Kogi àti ìdúkokò wípé ó ṣeéṣe kí ìkọlù wáyé ní àwọn ilé-ìwé ní ìpínlẹ̀ Edo àti Niger. Ó kéré tán ènìyàn 3 ni ó pàdánù ẹ̀mí wọn nígbà tí àwọn afurasí adàlúrú ṣe ìkọlù sí UBE Secondary and Primary School Ìlúkè ní ìjọba ìbílẹ̀ Kabba sí Bruno, ìpínlẹ̀ Kogi. Lára àwọn tí wọ́n kú yìí láti rí Vice Principal Ganiu Anífowóṣe, Sunday Alhassan ẹni 70 ọdún àti ọmọ ọdún 6 kan Sunday Ayẹlé. Agbẹnusọ ọlọ́pàá ẹkùn Kogi Soliu Afusat fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde wípé láàrin aago 10 òwúrọ̀ ní ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá gba ìpè pàjáwìrì wípé ọ̀pọ̀ àwọn adàlúrú tí wọ́n dìhámọ́ra ogun ti dé pẹ̀lú ọkọ̀ alùpùpù tí ó fẹ́ẹ̀ tó 40, wọ́n sì ti kọlu Government Secondary School Ìlúkè Bruno pẹ̀lú èròǹgbà àti jí akẹ́kọ̀ọ́ àti àwọn olùgbé gbé. Lọ́gán tí àwọn gba ìpè ní àgọ́ ọlọ́pàá Kabba darí òṣìṣẹ́ ọlọ́pàá láti ẹ̀ka wọn pẹ̀lú ikọ̀ ọlọ́pàá Mobile Force àti Tactical Teams. Iléeṣẹ́ ológun àti fìjìláńtè náà gbọ́ ìpè pàjáwìrì tí wọ́n sì darapọ̀ mọ́ wọn. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé kò sí ẹ̀rí láti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n jí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti olùgbé gbé, ṣùgbọ́n ìwádìí àti àgbéyẹ̀wò ṣì ń tẹ̀síwájú láti mọ gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀. Ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ti kọ̀wé ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé láti fi ìgbáradì rẹ̀ hàn àti darí àwọn ẹ̀ṣọ́ aláàbò Personal Security Outfit lọ iléèwé ìjọba tí ó wà káàkiri ìpínlẹ̀ fún ìrànlọ́wọ́ lórí ìṣòro ààbò tó ń lọ lọ́wọ́.
lẹ́tà tí wọ́n fi ránṣẹ́ sí kọmíṣánná fún ètò ẹ̀kọ́ tí wọ́n fi ẹ̀dà rẹ̀ ránṣẹ́ sí gómìnà mákindé ṣàlàyé wípé iléeṣẹ́ wọn ti gbáradì àti ní ìbáṣepọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ láti mú ètò ààbò le ní agbègbè iléèwé ìjọba. lẹ́tà ọ̀hún túbọ̀ ṣàlàyé wípé lára ìgbésẹ̀ wọn ni láti rí i dájú wípé ó kéré tán ẹ̀ṣọ́ aláàbò méjì tí ó pójú òṣùwọ̀n wà ní iléèwé kọ̀ọ̀kan. iṣẹ́ wọn ni láti dáàbò bo agbègbè iléèwé, ṣe àmójútó ẹnu ọ̀nà àbáwọlé àti àbájáde ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn aláṣẹ iléèwé àti fìjìláńtẹ̀ ìlú kí wọ́n sì dènà ìwà ọ̀daràn. wọ́n wáá gba ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ nímọ̀ràn kí ó ṣe àgbéyẹ̀wò ṣíṣe àlékún mímọ odi yí ọgbà iléèwé ká láti lè rọrùn àti lè ṣe àmójútó ààbò. bí wọ́n ti gbóríyìn fún ìgbìyànjú ìjọba tó ń lọ lọ́wọ́ àti ti ìjọba àpapọ̀ lórí ìgbìyànjú àti gba àwọn tí ó lùgbàdì ajínigbé láìpẹ́ yìí kalẹ̀, wọ́n tẹnumọ́ wípé ìgbésẹ̀ oníkíákíá ṣe pàtàkì láti lè dènà ìjàmbá ọjọ́ iwájú. àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. ẹ pàdé mi ní ọjọ́ ajé Monday fún àkọ́tún ìròyìn. kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá a subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.